Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa LTV la wà níbi tí a ti ń ṣe ọjọ́ méje fún ọjọ́ mẹ́jọ fún ìyá Wasiu Alabi Pasuma kọ́lọ́mbà mi fọ̀rọ̀kẹ́ màmá wa pẹ̀sì wà ń bí pẹ̀lú wa adẹ̀tìrí wọn ń bí láti bá wọn sọ̀rọ̀ báwo ló ṣe rí lára wọn nígbà tí wọ́n gbọ́ pé ìyá Paso wọ́n fayé lẹ̀. Orúkọ mi ni Alhaji Sikiru Ayinde Agboola SK Sensation tí àwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀ sí Sikiru kò lọ títí tí mo jẹ́ national president fún Fuji Musician Association of Nigeria FUMAN. Ikú màmá wa Alhaja Odetola ìyàwó ànábì ó bá wa lábo ṣùgbọ́n àgbà fọlọ́hún torí Ọlọ́run ló ń ṣẹ̀dá òun náà ló ní agbára láti mú ẹ̀dá kúrò lórí ilẹ̀ so àgbà fọlọ́hún nígbà tó ti dé àgbà. Ẹni tó bá ní ewúrẹ́ ẹgbẹ̀rún ewúrẹ́ kò ní fẹ́ kíkan sọnù ìyá ò dẹ̀ pé méjì ẹ lè máa rọ́kùnrin mẹ́ta kó máa jà sí oyún kan ṣo obìnrin méjì ò kì í jà sọ́mọ ìyá kan ló máa ń bíyàn ó dùn wá gan but àníyàn wa wà ìgbàgbọ́ wa dẹ̀ dúró ṣinṣin wípé Ọlọ́run bá àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ torí ìyá dáadáa ni wọ́n ìyá rẹ̀ ni wọ́n onínúure gbogbo ọmọ náà kó mọ́ra wọn ò ní yọ̀kan sọ́tọ̀ pé wọ́n lè mọ̀ lọ́kàn pé èmi kọ́ ni fi wọ́n da gbogbo ọmọ pọ̀ tọ́lu àtẹ̀bí àtàrà bẹ́ẹ̀ náà fi ń ṣàánú kọ́lọ̀ wọlá dáadáa tó ń ṣe gbogbo àṣìṣe wọn àmọ̀ṣe wọn kọ́lọ̀ bá wọn parẹ́ kó tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀ iwájú tó ń dojúkọ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ ẹ̀yìn tó ń fi ilẹ̀ kó má bàjẹ́ kíwájú wọn dáa kọ́lọ̀ má ṣekú wọn látẹ̀yìnfà kọ́lọ̀ má ṣekú wọn lákùúfà àwa tó kù tó fi ilẹ̀ gbogbo tó fi ilẹ̀ kí bàjẹ́ má kàn ọ̀làláwọ̀lá wàlá kúwàtà ilẹ̀ àbílẹ̀ ẹlẹ́. nǹkan tínú mi dùn sí ni pé mo rò pé gbogbo àwọn ní Fuji wọ́n dúró ti Paso ará Alhaji Wasiu Ayinde Saheed Òṣùpá tí ò sí ilé wọn bá wọn sọ̀rọ̀ lórí kíní arímàlákà kan tó travel inú mi dùn gidi gan kílẹ̀ fẹ́ rí tọ́tù. àwọn náà ṣe dìde ń bí ni Alhaji Kọ́lẹ́ntì Àyìnlá ojú wọn náà ṣe bẹ̀rẹ̀ program wọn náà ṣe lọ èrò pọ̀ mèrèǹgè láti Ìbàdàn Àdìsá Àwàlà láti Ìlọrin Sandoka Fọ̀tá Ìṣọ̀lá student Fuji Alhaji Sakadeli Aremu former Fuman governor Lagos State nìyẹn current Fuman governor Lagos State Damendra gbogbo ọmọ ẹgbẹ́ ní Lagos State àwọn zonal chairman ní Lagos State àwọn national executive Kamlansa Aremu ló wà lẹ́yìn mi lẹ́gbẹ̀ẹ́ mi assistant general secretary nìyẹn Nurudeen Fasta Fosto general secretary nìyí Wasiu Samela so gbogbo ọmọ ẹgbẹ́ lójú òtí Rẹ̀mí Àlùkò ti débí Sàbáìkà àtàwẹ́wẹ́ bẹ́ẹ̀ lọ so ìrópọ̀ wọn dúró a ti wà ní ṣọ̀kan sí ayé ìgbà kan ní Paso ń bóṣù májà Àyùbá ò fẹ́ rí Wasiu
kìnní kan ọlọ́run àti wà ní ṣọ̀kan. Where they come from, don't tire. You where you supposed to call me. You can't have a package. You don't hear anything. You just tell it, I call you. Go to down for London, go to down for this trip. Say that thing, you know they run out. You know lọ́kùnrin lóbìnrin ọmọdé àtàgbàlagbà orúkọ mi ni Alhaja Ọláwálé ìṣẹ̀láfàtà ìsàndókà yoboro yobo nsì kí mi ṣí ẹ kó mi sún ẹgbẹ kí mi ṣí ẹ kó mi sún ọgí ṣe o ibi òkú ya ẹ̀gbọ́n wa àbúrò wa ọ̀rẹ́ wa tájọ wà nínú agbo Fuji kan náà Láwálé ni o ìyá yìí ń kọ́ o ìyá dáadáa ni o ẹgbẹ́ àti ọlọ́wọ́n bá ń kọ́ ọkùnrin obìnrin ọmọdé wa ń kọ́ àgbẹ̀yìn arúgbó wa o agbára tí ọlọ́wọ́n bá ń kọ́ a ò ní pẹ̀tì mọ́ o kò dẹ̀ kí Alhaji Alabi Pasuma wọ́n kú àmúlérò wọ́n kú àdúrólérò agbára ọlọ́wọ́n bá ń kọ́ àwọn náà wọ́n á dàgbà wọ́n á darúgbó wọ́n tọmọ ń ṣe o wọ́n tọ́ bàbá ṣe o ẹ ṣe. ọlọ́jọ́ tó ní ẹ̀san dáadáa mo fẹ́ kí ẹ̀jẹ̀ ká dákẹ́ súrà tí mo fẹ́ dákẹ́ yìí. Asèkínà àzàlìyà òpá àsèkúnìwò àdáhùn márùn-ún àwọn àfi àtàhìyà tó lè nà àfi gbẹ̀yìn ẹ̀ bọ́ ọ̀pá bá wà kéńbẹ̀ níjọ́ tó ọ̀pá sí láyé máa
bí a bá fẹ́ wo ké fún ọ tó ọba bá wa kéde mo ké fún ọ ṣùgbọ́n tó ọba bá wa ké tó ń ṣàlùyé lásán tí ọ̀nà tí wọn náà bá kó láyé kó o lè ké gbàgbà fún ọ orí pé ká máa tẹ bí òtò bí àrùn wọn ká máa tá a máa lò tó yìí sáá wọn ká máa tẹ̀sí àtò. Abẹ̀wá torí tọ́lọ́mà ti tàbí Muhammad. Wọ́n èso kú bá ṣe ń ṣe yìí o. Gbogbo nǹkan ẹ̀yìn ará Èkó ní yàtọ̀. Wọ́n èso kú bá ṣe ń ṣe yìí. Ẹ̀yà ṣe lọ́nà ẹ̀tọ́. Torí pé àwọn náà bá kó láyé. Sọ́lú alẹ́ ní ẹ̀kẹ́ yìí. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. Gbẹ̀yìn tó ń bẹ ní òru ẹ̀dókù. Self-evaluation. Ẹ̀pà ìwọ ọlọ́run mẹ́fẹ́ náà. Gbọ́wọ́ rẹ̀ méjèèjì ó lò fi pariwo ọlọ́run. Fún ibẹ̀ lẹ́ẹ̀kan sí ọlọ́run kó ṣàánú gbogbo wa. Ọlọ́run wo ti wá. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Ìwọ̀n ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ, àárí bí àsìkò ti lọ. Aago tá a sọ páàdé bí kọ́lá padà wá dé bí. Ṣùgbọ́n gbọ́dọ̀ méjì ni wọ́n fẹ́ fi wá lè olóríire dà. Gbogbo olóríire kọ́ náwó ẹ̀. Olóríire lèmi náà o. Olóríire lèmi náà o. Olóríire lèmi náà o. Ọba jẹ́ olóríire ìnáwó rẹ̀ sílẹ̀ padà bọ̀ dákẹ́ sẹ́n.
Pasuma, oni gbogbo yín bá wà. Wà láì ní ẹ lọ́wọ́ ní ẹ̀wà torí màmá tó kú yìí o. Ẹ̀san ti bẹ́ẹ̀ wá kí Abdulwasi Pasuma. Ẹ̀san bẹ́ẹ̀ wá kí nìkan lẹ́ẹ̀mí. Ẹ lè ní ládàá lórí ikú màmá. Àti bá a bá dákẹ́ fẹ́. Wọ́n náà ṣe di ara rẹ̀. Bá ń kí màmá lé nìkan bá kí Abdulwasi pé kú dèdè. Wọ́n kí wọn kú dèdè tiẹ̀ náà.
Kò sí lógún àṣàròyé kí ló kọ́ ọ pẹ̀lú àròyé. Mo sọ fún ọ pé àyájọ́ ọjọ́ òní tó ní ọjọ́ kẹjọ olùkú ọ̀bẹ ní sàárè yóò mú òkè sàárè yóò bẹ́ wọ́n bá bẹ́ gbogbo omi ara ó dànù àmì ọ́. Ìwọ èpè lásán àmì ọ̀sẹ̀ yẹ̀pẹ̀ ní ọ̀ yẹ̀pẹ̀ tó jáde láti inú yẹ̀pẹ̀ ó sì padà sínú yẹ̀pẹ̀ náà. Àwọn àmì olóògbà ń sàròyé. Ọmọ mọ́ ìbúrú ni. Ọ̀dà kẹ́ni ìwọ̀n yìí ni wọ́n fi máa ń sọ̀fọ̀ ẹni tó kú láyé. Bẹ́ẹ̀ lọ́wọ́ ni ni ó àfá mẹ́rẹ̀ pé kí ni fáàrí ẹ̀pẹ̀ sí ẹ̀pẹ̀. Ó lọ ṣe rí. Kí ni ọ́? Ìwọ tí wọ́n kò bẹ́ẹ̀ fún ọgbà bẹ́ẹ̀. Àṣùgbà àwọn ọkọ̀ ìyẹ́wọ̀ ọkọ̀ mẹ́wàá yìí kárí aṣọ funfun yẹn wò ọba yẹn ẹ̀mẹ́ bó ṣe yíò bó ti ṣe yíò lójoojúmọ́ nìyẹn bó ṣe yíò lójoojúmọ́ nìyẹn. Máa ṣe wà. Àwọn èèyàn wọ́n ń sọ fún ọ pé àdúgbò fọ́lọ́ màláfíà dé àlàáfíà òde kò sálàáfíà mẹ́wàá láyọ̀ lágbẹ̀yà ìyá ààrẹ ló ń sọ fún òun fẹ́ tọmọ àyá àwọn lọ́ta tọmọ àyá rẹ̀ yẹ pẹ̀.
ìyá rẹ̀ wò, wòrà rẹ̀ wò tá a bá tún kúrò nínú ọba délé, dáwà nínú yàrá, ọ̀fẹ́ gbé ọ̀tún lélẹ̀, ntọ́ba jáde ńlẹ̀, ẹgbẹ́ òsì lélẹ̀, ntọ́ba jáde ńlẹ̀, wá fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀. Self-evaluation. Yẹra rẹ̀ wò pé ó kú délé màmá. Gbogbo àwọn àbúrò rẹ̀ náà kí wọn. Gbogbo àwọn tó jẹ́ ẹ̀gbọ́n fún wa kí wọn. Gbogbo àwọn ọmọ akí wọn. Wọ́n náà. Ọmọ náà búkà aláwòlú ìlà ìyá òun. Wọ́n bí wà nílé ìsáàdà. Wọ́n bí wà nílé ìsáàdà. Ẹ pariwo Ọlọ́run. Èmi náà ni mo lo ọmọ ìyá tààrọ̀. Òṣogbo ní ti ń bọ̀ àbí Ìlógún. Ìlógún ní ti ń bọ̀ yìí. Wọ́n bá Abdulwasi, mo kí ọmọ òkú oríire, ó ti ṣoríire, ọ̀tọ́jú ìyá títí, o sì lè ṣe ọmọ lọ́dọ̀ ìyá ní ọmọ láti ṣàdúrà, ọgbàdúrà náà títí ìyá ti fi jáde lórí àdúrà, ó ti ṣoríire, ìwọ ti mórí bọ́. Wọ́n pọ̀ náà ọ̀rọ̀ إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. Ìwọ ọmọ bú ọmọ olórí bú, olòṣì olórí bú bú ọmọ. Tó wá gbàtẹ́ tí ọ̀rẹ́ tí ìyẹ́ ẹ̀ máa ń. Àwọn wòlíì kan wá sọ fún pé ìyá rẹ̀ àjẹ́ ni o. Bọ́ ọba nílà ń pè ó yẹ kọ́ ọmọ bó sí gbangba kọ́ ọmọ sọ pé màmá rẹ̀ àjẹ́ ni. Ẹni ó bá fọwọ́ kàn ní ìyá rẹ̀ ọ̀jẹ́. Wọ́n kọ́ náà rọ̀bùkà aláàbùdó ìlà ìyá òun. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wá bíra ní ìyàtà ní bàbá àti sọ́mú wa. Bó ṣe sáà náà ní gbogbo orí ọ̀sán fún ọ láyé. Wọ́n yóò rí ìrètí. Nígbà táàmù ọmọ ìyá rẹ̀, ṣe bọ́ bá wá kúrẹ́ ọwọ́ àtọ́jọ́ wá sẹ̀lú àbú. Ṣé tó owó ọdún náà máa fà ní wọ́n fi wá? Àbí ti ké ni? Wọ́n kọ́ náà rọ̀bùkà aláàbùdó ìlà ìyá. Ọlọ́run ní lẹ́yìn ẹgbẹ́ ẹ̀sìn mi àti bàbá àtìyé ẹjọ́ sì fún mi lẹ́yìn ìgbà náà. Ẹ wá ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. Ó ti gbìjà ìyá rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. Bàbá rẹ̀ ti sọ fún ọ pé ṣé mi lọ sọ yẹn sí? Ṣé bí ìyá rẹ̀ sọ fún ọmọ wọn dákẹ́? Ní ọ bàbá rẹ̀ sọ pé wọn dákẹ́ àlámọ̀ yìí rẹ̀ ti pè ń jọ́ náà. Wọ́n mi lè wá nílé ìsáná. Mo tún gbìjà bàbá rẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ náà. Dáàdì kí ló ń bí inú sẹ́kọ̀ọ́ ìfẹ́ dáàdì náà ọ̀fẹ́ ìyàwó mi ló ń bí yín. Ìyá rẹ̀ wá ń tẹ́wọ̀ lọ àkíyèsí mi lórí ìyẹn àmọ́ dákẹ́. Àbí ni wọ́n rí lẹ́yìn ìsáná. Wọ́n bá lọ rí bẹ́ẹ̀
kú ayé àtàkì àbò. Ọ̀nà yẹn ni ká ṣe dáadáa táwọn òbí wa méjèèjì àbẹ̀wò á sí. Òbí ọkọ̀ kú oríire. Owó àyàbọ̀. Owó àṣeyọrí. Wọ́n láì gbogbo ẹ̀gbẹ́ àti màmá ṣe fún ọ. Ọmọ rírì rẹ̀ gbà yà ń bẹ láyé. Ọ̀tẹ̀tẹ̀ wá máa rírì ẹ̀ ní ìsìn. Ọ̀rọ̀ tí mo bọ́ sọ lójoojúmọ́ ni pé má bàá mọ kú yàn. Má sì yẹn nìkan lódì. Gbogbo èèyàn lọ̀rẹ́ rẹ̀. Àwọn tẹ́jọ́ ń kọrin má kú èèyàn kankan. Yé wo kú ọ. Ìwọ ni o yé wo kú. Bí alákú ọ. Subhanallah. Gbogbo ẹni tó ṣe dáadáa sí ìyá rẹ̀ tó fi wá ìyá bàbá ìwà láàrín tẹ́lẹ̀ ó ti ráyé. Ó ti rí ayé ìdí èwà nìyẹn. Àbẹ̀wò á sì ó ti ráyé wá. Ká tó dé nígbà yìí, gbogbo ìgboro ló kún táàjọ wá ń du bá ṣe débi. Ààyè kọjá nítorí báwa ló mọ́tò tó ní sẹ̀rẹ̀ láti nígbà ilé. Ẹgbẹ́ bẹ̀rẹ̀ èèyàn fẹ́ rí ọkọ̀ ó tún wò ń gbà tí a rẹ̀ wù. Látàṣìwò ìlọ wọ́n máa rí ọ sí dáadáa ní. Látàṣìwò ìlọ òògùn wá owó kiri owó náà máa wá ọ. Látàṣìwò ìlọ òògùn ní máa wáyé láàrín ìyí ọ̀wà ọ. Ẹ̀mí tí wọ́n wà wá ọ. Wọ́n wà ní ẹ̀mí gígùn. Àwọn ọmọ ṣe tó ṣe fún àwọn ọmọ ṣe fún ọ náà.
àmì sọ́kún torí tiẹ̀ àmì sọ́kún torí tiẹ̀ ọmọ àbúrò rẹ̀ pa àwọn ẹ̀gbọ́n rẹ̀ ẹnìkan kò ní sẹ́rù ara wọn gbogbo ilẹ̀ lówó ẹ̀ lọ́lá ẹ̀ nípò ẹ̀ láṣẹ ọ̀la tí tó yẹ ẹ̀dẹ́rẹ́wà Muhammad. níbi tí a ti ń ṣe ọjọ́ mẹ́jọ ìyá Paso kọ́lọ́hún bá mi fi ọ̀run kẹ́ wọn bá dẹ̀ ṣe débì ìkọ́nà màmá wa àwọn náà la rí bì a rí wọn inú wa dùn Ọlọ́run á jẹ́ kí wọ́n túbọ̀ pẹ́ fún wa màámi ẹ pẹ̀lẹ́ màá bá kí gbogbo ará ilé tó ń wò yín mà. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nínú ilé pé ẹ ṣé gan-an fún ti àṣẹ̀yìndé olólùfẹ́ wa ọ̀rẹ́ mi tòótọ́ ìyá tó fẹ́ràn àdúrà tí àwa ń ṣe ọjọ́ mẹ́jọ wọn lónìí tí wọ́n jẹ́ olórúkọ mi Ìyábọ̀ lájọ jẹ́ láti ìlú Ìbàdàn àtijọ́ ń bára wa bọ̀ a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wípé bọ́lọ̀ ṣe tò náà nìyẹn bó sì gbàgbọ́ pé wọ́n lọ sinmi ni nítorí pé bó ti wulẹ̀ ká pẹ́ láyé tó àákùkù pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ gbogbo wa la dé fìlà ikú ìsórí níjọ́ tí àkókò bá tó kálukú á lọ mo gbàgbọ́ pé wọ́n lọ sinmi ni wọn ò kú sínú ìyà wọn ò kú sínú ìdààmú wọn ò mọ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ ìbọn abẹ ikú pé ikú yẹ́ bá máa mú un lọ àdúpẹ́ fún oore ọ̀fẹ́ ìrìn àjò tí wọ́n rìn láyé wọ́n rìn tìfẹ́tìfẹ́ tìdùnnú pẹ̀lú gbogbo ènìyàn Ọlọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. kí lẹ rò bí àwọn ọmọbìnrin tó ń wò yín lé tí wọ́n tẹ̀ tí tó yín báyìí kí lẹ rò bọ́ lè rí dìmú nínú ìwà tí ìyá Paso tó lò láyé ìwà wo lẹ rò bọ́ lè rí dìmú nínú ìwà wọn tó fi lè gbégbé sí ayé rere. ẹ ṣe gbogbo àwọn ọ̀dọ́ langba òde òní ìwà tí mo fẹ́ kí wọ́n ó dì mọ́ ni pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n fẹ́ràn tẹrú tọmọ wọ́n fẹ́ràn àdúrà gbígbà wọ́n sì ní ìfọkànsìn wọ́n ń jọ́sìn fọ́lọ́run wọ́n bẹ̀rù Ọlọ́run mo fẹ́ kí wọ́n ó dì mú sùúrù tó péye téèyàn fi gbélé ọkọ tí fi jẹun ọmọ káwọn náà kọ́ nínú ìrìn àjò mọ̀mọ́ yìí. LTV 8 la wà níbi tá a ti ń ṣe ọjọ́ mẹ́jọ fún ìyá Paso ẹ dẹ̀ mọ̀ pé nírú bíi àwọn àgbà onífújì máa kún bẹ̀ àwọn ìmùlẹ̀ bá wà sí máa wà ń bí kò sí bí alájò ṣe ní sí bí kò pọ̀ bàbá gbọ́dọ̀ wà ń bí bàbá mi ẹ bá ń kó olólùfẹ́ yín káàkiri tó ń wò yín. Ọlọ́run kó borí jì màmá wa Ọlọ́run kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí Ọlọ́run kó bá wa pàdésí wọn rẹ́ iwájú wọn ti da ẹ̀yìn wọn náà ti da ẹ̀yìn wọn kó túbọ̀ da jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá kó wá bá ń dúró ti Alhaji Wasiu Alabi Pasuma ìkọ̀kọ̀ ò ní ṣe ẹ̀rù ò ní bà Ọlọ́run á dárí ẹ̀ṣẹ̀ jà wa náà á pàdésí wa rẹ́ àwa náà gbẹ̀yìn àwọn arúgbó wa Ọlọ́run má ṣe ń tẹ̀lé kọ́dún jìnnà síra wọn. fọwọ́n fáǹsì yín tó ti dúró dè yín tó ti dùn àpẹẹlú yín látọjọ́ tó ti pẹ́ kí lẹ fẹ́ sọ fún ọ bó ṣe ń wò yìí. kọ́ máa retí celebration àti fídíò world best ó máa jáde láìpẹ́. gbogbo èèyàn olókìkí ẹ wà ní sẹ́ẹ̀rí pé nǹkan gbé nǹkan mi sẹ́ẹ̀rí pé nǹkan ti gbé nǹkan mi láàyè bá a bá wọ bí ìta ṣe kúrọ gbogbo títì ṣe kúrọ gbogbo kẹkẹ yìí làwọn èèyàn hàn mí sí. ó dà sáwọn èèyàn mi ní èrè pé bàbá sẹ́ẹ̀sì rọ́mọ yín náà lónìí wo ló ti lè ọ́ àtọ́kọ́ yìí. àbẹ̀wò ọlọ́run ò ní parẹ́ máyé lára ò ní parẹ́ máyé lára ò ní parẹ́ máyé lára wá wo tó ṣẹlẹ̀ lónìí wọ́n yẹ kó wá máa yé wọn náà nígbà mo dé bí ẹni náà kọ́kọ́ ní ìṣàdúrà fún onáàní àbẹ̀wò onáàní kílẹ̀ pé Wasiu Ayinde lọ́kọ́kọ́ ní ìṣàdúrà fún olódúró gẹ́gẹ́ bí pé ìwọ́n já kúrò òun jẹ́ gbàá ẹ̀rọ àtiwájú múra ní wọ́n ní òfin náà gbọ́dọ̀ gbọ́ ẹ̀yẹ kankan ọgbọ́dọ̀ pé ọmọ ayé ayé ìfẹ́ ní sáńlá ó sì rí lò ó lò pẹ̀lú alẹ́ láti ẹ̀wà lẹ́yìn náà àwà gbogbo onígbà gbọ́dá ẹ̀fẹ́ gbogbo olóyìn onígbọ́dá ẹ̀wò àwà àti múlẹ̀kù jákùnà àwọn àtọ́wò ṣe ní ìsìn àbẹ̀rẹ̀ wá sí máa sọ fọ́lọ́run pé gbogbo tí wọ́n ń ṣe nítorí ìyá mi ni o nítorí ìyá mi ni o
nítorí ìyá mi ní o bá ń kẹ́ o láti jẹ́ o ọlọ́pọ̀ sì ṣe bẹ́ẹ̀ ọlọ́pẹ̀lẹ̀ wa Muhammad tó. Ìyá ní àwọn màmá lásán tọ́rọ̀ òní ká ṣàdúrà fún yín láti àlùfáà wáìtì gbogbo wọn lápapọ̀ òní wọn tó sá mọ́gàdé o yọ tó ti bẹ̀rẹ̀ tó ti fi wọ́n àmì mo sọ pé mo fà wọ́n lé mo fà ọ́ lé wọn lọ́wọ́ tí wọ́n máa lọ bẹ̀rẹ̀ wọn ìyá ọ̀gbọ́dọ̀ kú kí wọ́n sà ní abáṣá ní abáṣá ọlọ́run mú wọn bẹ̀ bàtà kàmá tẹ kí inú tún bíà tí wọn náà máa ní ọmọ bí ẹ orí òkèlè wọn ṣe ń wá látọ̀dọ̀ rẹ̀ gbogbo ètò ti ṣe gbọ́dọ̀ mẹ́sàn-án. Amóhùnmáwòrán nígbà tí náà ni àṣà wa èdè wa LTV 8 láwà níbi a ti ń ṣe ijọ́ mẹ́jọ ìyá Paso ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìyá wa pọ̀ tọ́wà ń bí tọ́wà dúró ti Wasiu Alabi Pasuma ìkọ́nà wọn ìyá wọn náà láwà pẹ̀lú báyìí màmá wa waka modernizer Alhaja Queen Salawa Abeni ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ṣé ẹ kúrò lẹ́ o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé. Nígbà tí ìyá wà láyé màmí ìmọ̀ bóyá ẹ mọ̀ wọ́n bóyá ẹ ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ìyá Paso. Ẹ rí pé mo rẹ́rìn màmá tèmi ni wọ́n èmi àti wọn à lè má sọ̀rọ̀ mi ì dẹ̀ lè má lọ́dọ̀ wọn àmọ́ ńgbà tán fẹ́ dákẹ́ mi ò sí lẹ́kọ̀ọ́ mo dé nírọ̀lẹ́ àná fúnjọ́ mẹ́jọ yìí màmá dáadáa ní fún wọn fún mi fún gbogbo wa nínú ọ̀rọ̀ mi tí mo sọ tí mo fi kí Jíbọ́lá pé ó kú oríire àmọ́ kì í ṣe màmá Jíbọ́lá nìkan ìyá gbogbo wa ni torí ìyá dáadáa ni gbàrọ̀ Ọlọ́run kó kẹ́ wọn ó kẹ́ ìyá mi ó kẹ́ gbogbo àwọn tó ti lókun lọ àwọn tó dẹ̀ tí nìkan lọ́hùn kẹ́lẹ́yìn kó má ṣíwájú Ọlọ́run má tó lójú iṣẹ́ àdúgbò. Ìyá mi kílẹ̀ rò bí àwọn ọmọbìnrin ìsìn tó wà láyé tí wọ́n sì kéré tí wọ́n tó yín báyìí kílẹ̀ rò bọ́ lè rí kọ́ tó lè rí dìmú nínú ìgbésí ayé tí ìyá wa tó ṣaláìsí tó lò kílẹ̀ rò bọ́ lè dìmú rù wọn. Abiyamọ ni màámi mi ṣe máa ń pè wọ́n ní ìyẹn nìkan ó tó dìmú ìyá dáadáa ni abiyamọ ni gbogbo wa lọ́mọ wọn torí pé mo súnmọ́ wọn mo rọgbọ́n kọ́nú ọ̀rọ̀ wọn nínú ìwà wọn kí gbogbo àwọn tó ń bọ̀ àbí bí tèmi káwọn náà kí wọ́n kọ́gbọ́n abiyamọ dáadáa ni. Ẹ bá ń kọ́ àwọn olólùfẹ́ yín ká àwọn fáǹsì worldwide ẹ bá mi kí wọn mà. Ẹ̀yin olólùfẹ́ mi Alhaja Queen Salawa Abeni ló ń kí yín o ẹ ṣé adúpẹ́ ẹ kú fẹ́ mi ẹ kú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọwọ́ sí mi gbogbo ẹ̀yin tẹ́ ń ta àtẹ̀ránṣẹ́ lẹ́tà ìwé gbogbo ẹ̀ ni mo rí mò ń gbàládùá pé gbogbo àdúrà yín náà ló mọ́ mi ìdẹ́ ní disappointing. Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa LTV náà la wà níbi tá a ti ń ṣe ọjọ́ mẹ́jọ ìyá Paso mo dẹ̀ ń gbọ́ àwọn èèyàn ńlá máa pọ̀ ń bí lẹ́nìí àwọn ìmìlọ́ pàwá sí ọmọ àwa ń bì ìkọ́nà àwọn ẹ̀gbọ́n wa àwọn èèyàn Paso ọ̀hún ọlọ́wọ́n bí pẹ̀lú wa lẹ́nìí aláyé bámbàm èwo lẹ ṣe bàbá mi. mo wá kí méjì tọ́lọ́run àkóǹgbẹ. ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri tán wò. mo kí ẹ̀yin bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin ìyá mi bàbá mi inú ẹ̀sìn Islamic mo kí àkóǹgbẹ ẹ̀mí àṣìkà lágbára Ọlọ́run. LTV láwà fún ọjọ́ mẹ́jọ ìyá Paso mi ìmọ̀ bóyá ẹ̀mọ̀ ìyá ń gbà tí ìyá wà láyé bóyá oníkan méjì mẹ́ta tẹ́fẹ́ sọ́mọ́ ara lé tán wà ń gba ìyá tó ṣaláìsí. mo ti sọ about mama ní last interview tó ṣe you know 4 days ago ìyá Wasiu Alabi Pasuma ìyá gbogbo wa ni tẹ bá rí ọ̀pọ̀ ẹ̀ tó wà ní báyìí lónìí Fidau play aláwa ṣe lónìí ẹ wo tí ọ̀pọ̀lọpọ̀ ṣe wà torí ìyá yẹn ní púpọ̀ ni wàá ṣe wọ́n báyìí ìyá gbogbo wa ni kò sí ìyá Pasuma nìkan ìyá dáadáa ìyá alálùbáríkà ni. Kí wàá lè rò bí àwọn èèyàn lè rí dìmú pàápàá àwọn obìnrin kí lè rò bá lè rí dìmú nínú ìwà ìyá tọ́wọn náà lè lò kó fi gbé ìgbésí ayé dáadáa ìyẹn àwọn obìnrin tọ́ṣẹ̀ ń bọ̀ tọ́ṣẹ̀ ń dàgbà. Àwọn obìnrin mo fẹ́ máa sọ pọ̀ jù lórí wọn náà tó pé àwọn ìyá wa ni wọ́n kọ́ tó kọ́ sọ pé àwọn obìnrin kọ́ try pé kọ́
kọ́ tún àwọn ṣe kọ́ lóra wọn dáadáa kọ́ dẹ̀ ṣe dáadáa nígbà tó bá wà ní ayé ìwọ́n tó pé ọmọ ọkọ lọ́nà jogún fún ẹ àbọ̀mọ méjì kọ́ ọmọ náà tó bá ṣe lè kọ́ ọmọ ẹni kó ṣe kọ́ ọmọ lọ́mọ kó bá pé ọmọ mi lélẹ̀ àtọmọ ti àtọmọ ọlọ́mọ ẹ kó ọmọ ra wọ́n pẹ́ ọmọ kọ́ fẹ́ ṣe ẹsẹ̀ gbé pé kó bá sà ibi tó lọ ìkò dáa nígbà tí ìyá ṣe fáà nìyẹn ìyá kó tó kú ìyá máa pè nígbàgbọ́ àṣeun mò ń gbọ́ ọ̀kọ́ bàbá ṣe bẹ́ẹ̀ ni bó bá ṣe bẹ́ẹ̀ ní mo ní tú sí o ó máa advice mi bá a sọ̀rọ̀ nígbà tí ìyá Wasiu Alabi Pasuma ìlú àti ìjà sí ni ẹ̀ so ọlọ́run bá tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere pẹ̀lú gbogbo táwọn níbà lónìí náà ọlọ́run tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rere náà because ìlú àyè Fidau sórí aláṣẹ lónìí ẹ wo àdúrà èrò tó wáyé báyìí owó tí tó Pasuma nìkan lọ́ ṣe wá torí ìyá náà ṣe wáyé báyìí. bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹgbẹ́ àwọn ará kílábí. bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo. orúkọ tèmi olúwa ṣe ọlájídé ọlásùnkànmí tí gbogbo ẹ mọ̀ sí ṣe wọ́n ẹgbẹgbẹ. awàlẹ̀ LTV ètí mi bàbá mi Kẹ́mi Ọlágùsà. ó jàre báwo ni o ẹlẹ́kùjọ́ mẹ́ta o a kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run foríjì màmá wa Alhaja Ikeja. bàbá ṣe mọ̀ wọ́n gbà yín wọn rárá. púpọ̀ ìyá dáadáa ni o wàláì ọlọ́run ọba rí i pé ìyá dáadáa ni kọ́lọ́run foríjì wa kọ́lọ́run foríjì ìyá náà kọ́lọ́run ṣe ikú nísinmi fún màmá wa Ikeja Kubura ìyá Alabi Pasuma Wasiu ọlọ́run jẹ́ kí ẹ̀yìn màmá ó dáa iwájú tí wọ́n dojú kọ kọ́lọ́run jẹ́ ó dáa ẹ̀yìn tí wọ́n fi ń lẹ̀ ò ní bàjẹ́ gbogbo ọmọ tí wọ́n fi ń lẹ̀ ọlọ́run ò ní jẹ́ káyàn kú lágbára ọlọ́run fún wọn lẹ́mìí gúngún àtàlàáfíà wọ́n ó dàgbà wọ́n ó dògbó wọ́n á ju ìyá wa Ikeja Kubura. ẹ fẹ́ sọ fún àwọn ẹbí báyìí ní ìtìyà ti lọ báyìí ti kí ìmọ̀ràn lẹ́fún fún gbogbo àwọn ẹbí àtọmọ àtàbúrò ẹ fi lẹ́fẹ́ sọ fún wọn. káfíńmà ṣe ká ní ìyá yìí wọ́n ní bóyá ó dùn ó bóyá ó dùn bí ó dùn ó ẹwẹ́ ẹ̀yìn Ikeja o eléyìí dùn ó èyí dùn púpọ̀ yó ẹ̀rẹ̀ ẹ̀yìn Ikeja o ẹ rí i pé ẹ̀yìn ìyá yìí dùn nígbà tó ṣe dáadáa ó di dandan kó gba dáadáa tó ṣe é lẹ̀ òun ní ń jèrè ẹ̀ yìí o káwọn náà kan rí i pé wọ́n ṣe ra wọn nìkan ká má jẹ́ kẹ́bí ó tú ká látòrí wọn látọ̀dọ̀ wọn nìkan ká pa ẹbí pọ̀ mo bẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma kó dákun ó má jẹ́ kẹ́bí ó tú o ó dọ̀wọ́ ẹ̀.